أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته. Mo kí wa ní kíkí àlàáfíà ìkẹ́ Ọlọ́run àánú Ọlọ́run kó máa bá ẹnì kankan wa gbé. A dá ọpẹ́ fún Ọlọ́run, ọba àkọ́kọ́, ọba àgbẹ̀yìn, ọba tí ò níwú, ọba tí ò láláfiwé, ọba tí ò sẹ́ni tá a lè fi jọ́, ọba tí ò ní wájú, ọba tí ò ní lẹ́yìn, ọba tí ò lẹ́gbọ̀n, ọba tí ò lábúrò, ọba tí ò ní bàbá, ọba tí ò níyà, ọba tí ò lẹ́bí, ọba tí ò lára, ọba Allah, ọba tí ò sẹ́nìkan tó lè bá jẹ́ orúkọ rẹ̀. Iqtasso bismin fala yahdha bihi ahadun fadhalika al-ismu ma'rufun huwa Allah. Ọba Allah, ọba àná, ọba òní, ọba títí láíláí. Atọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún Ànábì Muhammad sallallahu alayhi wa sallam. Alékún ìkẹ́ àti ìgẹ̀ ó gbéra látorí Ànábì kó dórí àwọn sàhábà lọ́kùnrin àti lóbìnrin, lọ́mọdé àti lágbà wọn, ní ìlú Mákà, ní ìlú Mọ̀dínà àti ní gbogbo orígun mẹ́rẹ̀ẹ̀rin ayé tí wọ́n bá ń bẹ. Èyí tí a fi bára wa sọ̀rọ̀ Ọlọ́run, òun náà ni má dá wọn lẹ́bi. Before you blame them, blame yourself. Lọ́pọ̀lọpọ̀ gbà láwọn èèyàn máa ń dá ẹ̀bi ayé wọn lórí àwọn èèyàn. Bóyá àwọn èèyàn disappoint wa ni, bóyá àwọn èèyàn já wa kulẹ̀ ni, bóyá a fàṣírí sí àwọn èèyàn lọ́wọ́, wọ́n á gbé e jáde, àwọn á dá wọn lẹ́bi. Àwọn kọ́ ni ká dá lẹ́bi, ká dára wa lẹ́bi. Nítorí wípé Ọlọ́run Ọba Ta'ala ń bá wa sọ̀rọ̀ nínú aya al-Qur'an, suratu Ibrahim, aya 22. Fala talumuni walumu anfusakum. Ọlọ́run tó bá di níjọ́ ìgbéǹde al-Qiyamah, àwọn èèyàn wá bẹ̀rẹ̀ sí ní dá Ṣẹ̀tánù lẹ́bi. Wọ́n mọ̀ dá blame ìgbésí ayé wọn lórí Ṣẹ̀tánù wípé ó lò ṣì ní wọ́n Ṣẹ̀tánù yìí. Ìwà kóbá ní ìlú kóbá wa, ìwọ lórí ibú ìlú sọ wá do lórí ibú. Ṣẹ̀tánù ó mọ̀ wá sọ wípé fala talumuni, ẹ má blame mi o, ẹ má dá mi lẹ́bi o, mo pè yín ni o. Falumu anfusakum, ẹ dára yín lẹ́bi. Mo pè yín ni o, mi ò fi okùn wọ yín lọ́rùn o. Ó wù yín kẹ́ dá mi lóhùn, lẹ dá mi lóhùn o. Àwọn tí wọ́n bá disappoint rẹ, dára rẹ lẹ́bi nítorí wípé ìwọ ló gbára lé ẹni tí ò ṣe gbára lé. Ìwọ tó lè tọ́jú àṣírí rẹ fúnra rẹ, tó wá fi àṣírí rẹ léyàn kan lọ́wọ́ kó bẹ́ẹ̀ tọ́jú rẹ̀. Tó bá pàtàkì sí ọ ni ó tọ́jú ẹ̀ fúnra rẹ̀. Tẹ́nìyàn ò bá rí tọ́jú, mọ́ dá ènìyàn lẹ́bi, dára rẹ lẹ́bi. Nítorí tí ó lè jẹ́ àṣírí lọ́wọ́ rẹ, bó ló ṣe máa retí kó jẹ́ àṣírí lọ́wọ́ ẹlòmíì. In tá bá ń pè láṣírí kò ní ju àárín ìwà àtọlọ́run lọ. In tó bá lè mú ọ sọ pé lágbájá ọmọ lágbájá, dákun jọ̀ọ́ mọ́ sọ fẹ́ ẹnìkankan, mo fẹ́ tọ́jú àṣírí sí ọ lọ́wọ́. Ó tọ́jú àṣírí sọ́wọ́ ẹni tí ò ṣe tọ́jú sí lọ́wọ́. Ẹni tí ń retí àánú lọ́dọ̀ ọmọ ènìyàn tó sì mọ̀ wípé ẹlẹ́tàn lọ́mọ ènìyàn. Má dá ọmọ ènìyàn tí ò ṣàánú rẹ lẹ́bi, dára rẹ lẹ́bi pé kí ni ìwọ náà gbára lé ọmọ ènìyàn fún. Ọmọ ènìyàn bá ní ń ṣe nǹkan fún ọ lọ́la, má retí ẹ̀ ní 50%, kò sì má retí ẹ̀ ní 50%. Tó o bá gbọ́kànlé, tó o bá rí mọ́, má dá ènìyàn lẹ́bi, ara rẹ ni ó dá lẹ́bi. Bọ́mọ ènìyàn bá ní adé ògùn tí ò bá tún gún mọ́, yóò níta ni ó mú òun. Bẹ́ẹ̀ nìkan ò bá lè mú láyé, Ọlọ́run ó sì mú lọ́run. Falumu anfusakum, tó bá ti ń dá ara rẹ lẹ́bi, ó mọ̀ tẹ̀síwájú nínú ayé. Àmọ́ tó bá ń dá àwọn èèyàn lẹ́bi, ó mọ̀ lérò pé èèyàn kan ní ń fa ọ padà sẹ́yìn. Ẹlòmíì kò tí ìrí bá ti ṣe nínú ayé, ìwọ́n ń dá bọ̀dá rẹ̀ kan lẹ́bi tó dáa fún ẹbí pé bọ̀dá mi ni ò ṣàánú mi. Tí bọ̀dá rẹ̀ ò bá ṣàánú rẹ̀, ṣàánú ara rẹ̀. Tí bọ̀dá rẹ̀ ò bá fọ̀nà hàn, ìwọ náà ṣiṣẹ́ mójútó nǹkan tí ó yẹ kí ìwọ náà mójútó. Ibì kan náà ẹlòmíì ranjú mọ́, ibì kan náà ni pé aláàjì kan bẹ, òun ni ó sanwó iléèwé mi, aláàjì kan bẹ, òun ni ó dá mi lọ́lá. Tálájì yóò bá sí láyé ńkọ́. Falumu anfusakum, má dá ẹnìkan lẹ́bi lórí ọ̀rọ̀ gbèsè ayé rẹ̀. Dára rẹ lẹ́bi pé kí lèmi náà trust wọn fún, kí ni mo gbára lé wọn fún, kí ni mo gbé àṣírí mi lé wọn lọ́wọ́ fún, kí lèmi náà lọ rely lé wọn lórí fún. Ẹni bá gbé ara lé èèyàn ó ṣubú, ẹni bá gbé ara lé Ọlọ́run yóò dúró dọjọ́ alẹ́ ni. Ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì in tí ò ní jẹ́ kó tẹ̀síwájú nínú ayé ni pé yóò mọ dáhùn yẹn lẹ́bi all the time lórí àìtẹ̀síwájú ayé rẹ̀. Kódà tí ò bá ti bímọ gan fẹ́ lè dáhùn yẹn lẹ́bi gan pé ẹ̀yin sì lẹ́fà. Gbogbo ẹni tó bá jẹ́ pé ń dáhùn yẹn lẹ́bi lórí ọ̀rọ̀ gbèsè ayé rẹ̀, irú ẹni bí ò ní kú olójú kan. Ṣẹ̀tánù tó bá di níjọ́ ìgbéyàwó kìyàmọ́, a fẹ́ dá lẹ́bi, yóò sì ní ẹ má dá mi lẹ́bi o. Falumu anfusakum, ẹ blame ara yín o. Èmi pè yín ni o,
ìbàjẹ́ wù yí tẹ̀lé ni o tó bá dijọ́ ìgbà kìyàmọ̀ gbogbo àwọn tó kọ́ ẹ níwà bàjẹ́ ó mọ̀ dá wọn lẹ́bi wọ́n sì mọ̀ deny gbogbo àwọn tí wọ́n kọ́ ọ ní pé kó kọ ẹ̀yìn sọ́lọ́hun torí kó lè bá àráyé wọ́n deny rẹ o ń túmọ̀ yìí pé ń tá a bá fẹ́ ṣe àwa là ń ṣe fúnra wa tó o bá fẹ́ ga success rẹ ò so pọ̀ mọ́ ẹnìkan ìwọ ló ń so pọ̀ mọ́ ẹnìyẹn wípé àfàìdọ́dọ̀ lágbájá ni mi ò ní jẹ́ èèyàn bó o bá dọ́dọ̀ rẹ náà ó jẹ́ èèyàn àfàìtẹ̀lé lágbájá ni mi ò ní là bó o bá tẹ̀lé o là àmọ́ tí ò ní jí o là ní wípé ó ti kó ọkàn rẹ sọ́dọ̀ rẹ̀ wípé òun nìkan ni last hope rẹ ẹnìkan tó lè jẹ́ last hope ẹni lọ́lọ́run àmọ́ iye ẹni tá a ti ní kó ràn wá lọ́wọ́ tí ó ràn wá lọ́wọ́ táwa gan ti wá dẹni tí ń ràn lọ́wọ́ lónìí àmọ́ iye ẹni tá a ti sáré lọ bá lánàá tóun náà ti wá dẹni tí ń sáré wá bá wa lónìí tá a bá wá sáré ni bóun ní ó ti wá mọ sáré wá bá wa ẹni tó sọ pé nobody knows tomorrow tó o bá sáré tomorrow yẹn ò ní yí padà wọ́n máa ń dáṣà nobody knows tomorrow ta ló mọ̀lá kò túmọ̀ ipò olówó di olòṣì o ìwọ ni kó o sáré kí wọ́n náà dolówó kó o join ìsáfù olówó olówó fún olówó o wá ń sọ fún mi pé nobody knows tomorrow kò sẹ́ni tó mọ̀lá o ṣé ní wọ́n túmọ̀ pé olówó wà dolòṣì lọ́la ni kò ní dolòṣì ìwọ ni kí wọ́n náà sáré kí wọ́n náà dolówó kó o wà ní sáfù rẹ̀ bí wọ́n bá sọ ẹ́ dèèyàn sọ́ra rẹ̀ dèèyàn bí wọ́n bá pọ̀nra rẹ̀ bí wọ́n bá jára rẹ̀ tí wọ́n bá kún ọ lọ́wọ́ kúnra rẹ̀ lọ́wọ́ bó bá rẹ̀ nìkan dúró tira rẹ̀ ká òjìjí rẹ̀ kún ẹnìkejì rẹ̀ má dá ẹnìkan lẹ́bi lórí ọ̀rọ̀ gbèsè ayé rẹ̀ ẹni tó wọ́n expect kó ṣàánú rẹ̀ náà tí ò bá ṣàánú rẹ̀ ṣàánú ara rẹ̀ bọ̀dá ni àfáà ni ọ̀gá ni tí ò bá ti ṣàánú rẹ̀ ìwọ ṣáà mọ́ kó bára rẹ̀ pẹ̀lú ìmọ̀ dá blame lórí àwọn èèyàn ọmọ mi wà lẹ́yìn àfáà rẹ̀ ló wọ̀n rántí pé tiẹ̀ ń bẹ lẹ́yìn àfáà táfò bá ti já ọ sí wọ́n náà jára rẹ̀ sí tó dáa tábù bá ti fọ̀nà hàn wọ́n náà fọ̀nà hàn ààrẹ kò di ọmọlẹ̀ in tí máa ń pa mí lẹ́kùn jù náà wà àwọn èèyàn náà ní wípé lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ọdún tí wọ́n bá padà áwò pa àwọn ọlọ́ba ayé rẹ̀ jẹ́ òpadà sọ pé kí ni ṣé mo di ẹmu ni mo sokùn sí ẹlẹ́sẹ̀ ibẹ̀ ló ti wá rí pé àṣé wọn ò sokùn sí mi lẹ́sẹ̀ lóòótọ́ èmi ni mi ò ṣe tán àti lọ ẹlòmíì ń dá ọkùnrin mi lẹ́bi pé ó waste years òun ọkùnrin yẹn dẹ̀ ti ń ṣó attitude fún láti force ẹ wípé òun ò ní interest ó ṣà ń tira rẹ̀ bọ́ lọ́rùn lẹ́yìn 10 years ó wá túká ó wá ń dá lẹ́bi ṣé òun ni kó o dálẹ̀bí àbíwọ̀ tó o lójú tó o dẹ̀ rí náà tó o dẹ̀ nígbàgbọ́nu tó o rí ọkùnrin mi náà ìyàwó mi náà ti fún sáyìn tipẹ́tipẹ́ pé mi ò ní interest àwọn tó ń tipẹ́ náà rèé ìfẹ́ yìí náà ni love is blind tí ìfẹ́ bá fọ́ lójú kó lajú nísìn tí ò bá lajú yóò jábọ́ sí kọ́tà ni o love is blind báwo ó ti rí pé kí ni yóò lè wọ́ọ̀kì ó wá ń ti lọ gbáà lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ọdún ó wá lẹ́nu yẹn waste years òun kò waste years yẹn blame yourself for trusting them too much. Blame yourself for keeping your secret with them. Ìwọ gẹ́gẹ́ fún aláàrẹ̀ why tó keep ẹ̀ fúnra ẹ̀ why tó keep ẹ̀ sọ́dọ̀ Ọlọ́run. Mẹ́sẹ̀jì wa tò ní nìyẹn. Falumu anfusakum máa rántí ayé Al-Qur'an náà tí ń bẹnu Suratu Ibrahim wípé ẹ máa búra yín ẹ máa dára yín lẹ́bi pé èmi ni mo fà á. Tó bá ti ń gbà pé nìkan ló fà á ò ní tẹ̀síwájú wàá máa gbà pé ẹnìyẹn àwọn ọ̀jọ̀gbọ́n kódà tí friendship bá work tí relationship bá work wọ́n lè mọ̀ dára wọn lẹ́bi bẹ́ẹ̀ dẹ̀ ni àwọn kọ́lẹ́ jẹ̀bi òun ní èmi mo jẹ̀bi nítorí kí wọ́n lè bá ètè gbé kíní ẹ̀kú lẹ́mìí wọn tọ́wọ́ àpẹ́ nìkan ló jẹ̀bi wọ́n tún mọ̀ wípé lágbájá mi ò ní foríjì láíláí ìmọ̀ gbé ọ̀rọ̀ sẹ́mi gan mọ́ gbé kú lẹ́mìí mọ́ gan kò ní jẹ́yàn tẹ̀ síwájú. Tàwí ní wàá sí Ọlọ́run jẹ́ ó wúlò fún wa Qiblatyn Travels Tours ọlọ́mọdé kí ó bàjẹ́ pẹ̀lú ìyọ̀ǹda Ọlọ́run níwọ̀nba àgbà tí wọ́n bá ti ṣí ìmọ̀ wá sí umrah fún àwa tí a ń bẹ ní ìlú Nàìjíríà gbogbo alápapọ̀ kí a gbáradì láti bá Qiblatyn Travels Tours rìnrìn àjò bákan náà àwa tí a ń bẹ ní outside the country bóyá àwa tá ń bẹ ní Cairo tá ń bẹ ní Canada tá ń bẹ ní America àwa sì lè bá Qiblatyn ṣe ìrìn àjò láti ìlú wa direct lọ sí Saudi bákan náà Hajj 2022 à ń fi àsìkò yìí sọ fún wa pé à ń ka àwọn information tí ń sì ń sọ fún wa pé Hajj 2022 wà a sì ń bẹ Ọlọ́run bàtàlá kó jẹ́ kí Hajj náà wà kárí bí délé Olúwa kárí bí rí Hajarul Aswad kárí bí tàwáfù lé Olúwa kọ́lọ́run kó sì mọ́ ṣe ilé náà ní èèwọ̀ fún ẹnìkankan wa gbogbo ẹni tó ń jẹ̀rán àti lọ Ọlọ́run kó ṣe rọrùn ẹni tó ń jẹ̀rán àti rányàn Ọlọ́run kó ṣe rọrùn gbogbo ẹni tó ti lọ tó fẹ́ tún lọ Ọlọ́run kó ṣe rọrùn wala subhana rabbika rabbil izzati amma yasifun wassalamu ala al-mursalin walhamdulillahi rabbil alamin. Sauti ọgbọ́n Qiblatyn ló dá mi lójú tá ó bá lọ ń Hajj àti Umrah tá ò dúpẹ́. Qiblatyn.
Qiblatyn International Travels